ẹni bá lórí ọ̀fẹ́ àti ṣe Awórò yìí mo kí kú oríire. Wọ́n ṣe sí filling station, wọ́n ṣe sí supermarket ńlá, ẹ lè ṣe sí church, ẹ lè ṣe sí mọ́ṣáláṣí, ẹ lè ṣe sí business center ilé iṣẹ́ yín kan. Kò tún wá ṣàwórò nìkan ó ṣiṣẹ́ fún ọmọṣẹ́ fẹ́ni tó bá ń wá ọmọṣẹ́. Wọ́n fẹ́ kí àwọn èèyàn gidi ló máa wà, wọ́n máa rajà tẹ́ bá ń tà. Àwọn èèyàn gidi a máa select àwọn èèyàn gidi wá. Iṣẹ́ tó dájú tó confirm ni, kò yẹ kí n fi sílẹ̀. Ẹ lọ bá mi wá iyẹ̀pẹ̀ òkun, iyẹ̀pẹ̀ ọ̀sà, iyẹ̀pẹ̀ ọjà tó nítumọ̀ tó lórúkọ. Tẹ́ bá ti rí àwọn iyẹ̀pẹ̀, ẹ wá bá mi wá ewé ajé tútù tó pọ̀ dáadáa, ewé awóyọyọ tútù tó pọ̀ dáadáa. Gbogbo owó tá a ná lórílẹ̀-èdè tẹ́ fẹ́ ṣiṣẹ́ yẹn sí tó jẹ́ oní pépà. Ẹ wá bá mi wá ewé ṣawere pèpè lóní kẹ́ máa pé bòmí towó tọ́látọ́lá, ewé ṣawere pèpè tútù àti ewé ẹ̀mú kó máa mú wọn wá. Ewé ẹ̀mú. Ẹ wá bá mi wá àbèrè lóní kẹ́ máa fowó ńlá lábèrè mi. Àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà, ẹ bá mi wá àbèrè. Ẹ wá àbèrè bí agolo, bí ìlàjì agolo mílíkì. Ó ti yé yín. Lẹ́yìn yẹn, ẹ wá bá mi wá èpo ọ̀bọ̀. Ẹ tún wá bá mi wá ewé wówó. Ẹ wá bá mi wá orí ẹyẹ ọ̀sìn. Ẹyọ kan péré lẹ máa wá o. Orí ẹyẹ ọ̀sìn ẹyọ kan. Ẹ wá bá mi wá ewé ẹ̀là tútù tó pọ̀ díẹ̀. Ẹ wá bá mi wá ìyá agbe, ìyá àlùkò. Ó ti yé yín, mẹ́ta. Ẹ tún wá bá mi wá ọ̀gẹ̀dẹ̀ ìdẹ̀ra. Ọ̀gẹ̀dẹ̀ wo náà pè lọ́gẹ̀dẹ̀ ìdẹ̀ra? Òun ni ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìnì tó ti pọ́n. Ẹ bá mi wá 9 ẹ̀. Ó ti yé yín. Kí lóhun tó kù tẹ́ tún máa bá mi wá? Ẹ bá mi wá ewé ìtìpọ́nlá. Ẹ bá mi wá tútù ẹ̀. Gbogbo àwọn nǹkan yìí tẹ́ bá ti wá tán tó ti pé, ẹ wá gún gbogbo ẹ̀ papọ̀ kó rọ̀ kó kún mọ́ra wọn dáadáa. Tó bá ti wá rọ̀, ẹ wá fọṣẹ kó. Tẹ́ bá ti wá fọṣẹ kó tán, ẹ wá bá mi fi omi àgbọn gidi original. Ẹ lè ra àgbọn torí ẹ̀ kẹ́ wá ju omi yẹn. Ẹ má rẹ̀ èyí tán ti ṣí kalẹ̀ o. Omi àgbọn tẹ́ ẹ jò fúnra yín, òun ni kẹ́ wá fi pò ó. Ó ti yé yín. Ẹ wá oyin original, oyin gidi. Ẹ tún fi pò ó. Tẹ́ bá ti wá fi pò ó tán, ẹ wá bá mi wá ajere. Ẹ wá tó bá yẹ pé Nàìjíríà lẹ wà, ẹ wá 1000 naira. Ẹ fi tẹ́lẹ̀ ẹnu ajere yẹn. Tó bá jẹ́ pé òkè òkun lẹ wà, ẹ wá owó tó nítumọ̀ tó jẹ́ owó ńlá. Outside country lẹ wà, ẹ ní owó tó bá jẹ́ owó gidi tó jẹ́ owó ńlá nílùú tẹ́ wà. Ẹ fi tẹ́lẹ̀ ajere yẹn. Ẹ wá kó ọṣẹ yẹn lé lórí. Tẹ́ bá ti wá kó ọṣẹ yẹn lé lórí tán, ẹ wá bá mi wá ẹyẹlé funfun kan. Iṣẹ́ tí mo fi lẹ̀ yìí. Ẹ wá wá ẹyẹlé funfun kan. Ṣé rí ẹyẹlé yìí? Ẹ wá pa ẹ̀jẹ̀ sórí ọṣẹ yẹn nínú ajere. Ẹ wá mórí ẹyẹlé yẹn, ẹ fàájà. Ẹ wá mórí ẹyẹlé yẹn, ẹ wá gbé sórí ọṣẹ yẹn. Orí ẹ̀jẹ̀ ẹyẹlé yẹn ẹ gbélé lórí. Ó ti yé yín. Ẹ bá ti wá ṣe bẹ́ẹ̀, ẹ wá iyọ̀, ẹ wá fi bò ó. Iyọ̀ lẹ máa fi bò ó tó máa kún lẹ́mú. Ẹ ṣe wá cover ẹ̀. Ẹ wá fò òwú dúdú, òwú funfun, ẹ wá fi dì í. Ó bá wùn yín ẹ lè gbé kọ́. Ẹ wá bí tẹ́ máa gbé kọ́ sí. Ẹ lè gbé kọ́ sínú yàrá yín tó yẹ pé inú ilé lẹ ti ń ṣiṣẹ́. Any shop tẹ́ bá wà, bó jẹ́ ọ́fíìsì tẹ́ bá wà, ẹ wá bí kan tó pàtàkì tó pamọ́ kẹ́ gbé sí. Tẹ́ bá ti wá lè ṣe yẹn, ẹ lè gbẹ́ ilẹ̀. Ó ti yé yín. Kẹ́ wá rì mọ́lẹ̀ ilé iṣẹ́ yẹn. Ẹni bí ẹ bá jẹ́ àpawọlé ó make sure pé ó wà nínú ilé iṣẹ́ yẹn. Kẹ́ wá rì mọ́lẹ̀ ńbẹ̀. Ẹ̀yin lólùfẹ́ mi. Àṣírí tí mo fún yín. Àwọn àṣírí tí a máa ń ṣe síbi tí ó bá gbajúmọ̀ ni. Wọ́n máa yabò yín ni. Kò ní repercussion. Kò ní àtúbọ̀tán aburú kankan. Kì í ṣe orí èèyàn ló wà ńbẹ̀. Àwọn èèyàn gidi ló máa wá.
wọ́n á máa fowó ńláńlá àwọn èèyàn gidi, àwọn èèyàn tí ò gidi tí wọn ò ní nǹkan kan lọ́wọ́ wọn ò ní lè wá because unique òun gan a máa tarí àwọn èèyàn tó yẹ pé ẹ lè jàǹfààní gidi lára wọn, a máa tarí wọn dànù ni, a máa mú àwọn èèyàn gidi wá. Kò jù bẹ́ẹ̀ lọ. Wọ́n gbìyànjú ẹ̀ wò bóyá mò ń parọ́ fún ẹni, bóyá mò ń sòótọ́, tó bá ṣe wàá máa ṣàdúrà fún mi ni. Ṣàdúrà fún mi kó lè jẹ́ fún ẹ, má jẹ́ kán pa ẹ́.